ìgbà tí wọ́n Màlàmí máa rányàn wá ṣéwù tí Gunmi ti fàájá fún everybody Gunmi ti fàájá báyìí ẹ tó wà lórí TikTok ẹ káàbọ̀ tó bá ti ń wọlé níṣẹ́ bá mi sọ̀rọ̀ níṣẹ́jú kan lórí àwọn ọmọ yìí ká tó lọ fídíò mẹ́ta tí mo fẹ́ play ló special mi lè máa gé kékèké kí n máa ṣe àfìlẹ́ lóye kí n gbé wá ẹ tá bá ti pè é má wá sọ̀rọ̀ ní ìṣẹ́jú 1 minute péré ẹ sá bá wa dá sí ṣé àsí lójú oorun ẹ ṣúọ̀ pé a máa sùn so ẹ bá wa gbóhùn sókè sà. ẹ pẹ̀lẹ́. ẹ sà. gẹ́gẹ́ bí wọ́n tẹ́ sọ aláàfẹ́ ogun wọ́n dẹ̀ ti wá gbé ogun bá wa tó kí la fẹ́ ṣe náà. aláàfẹ́ ogun Yorùbá ò kì í fẹ́ jagun òkè kò fẹ́ tó fẹ́ pàdánù ẹ̀mí tó tí wọ́n ti wá gbé bá wa náà gbogbo agbára ká ní láti sà even ọ̀rọ̀ Yorùbá gan-an ó ti súyàn tẹ́ ẹ bá wo ọgbọ́n táwọn pípù yìí dá tí wọ́n fi wọnú Nigerian constitution kankan bọ́rọ̀ yìí sì ṣe lọ a sì lè bá wọn fà á mo ṣe petition kan jáde wípé ká tiẹ̀ fi tòfin tọ́ because ilẹ̀ Yorùbá àti exist tipẹ́tipẹ́ and everybody náà wà ní Yorùbá even before Britain wá kó wa pọ̀ so kò sí àràbù láti máa wá gàba lórí ilẹ̀ wa fún wa káàkiri kọ́kọ́ fi bẹ̀rẹ̀ petition yẹn èèyàn méjì ló sáyè ní àárín gbogbo ọmọ Yorùbá so gbogbo nǹkan báyìí ó máa ń mú ẹ̀mí ìrẹ̀wẹ̀sì báyàn ni ẹ wo ti gbowó ṣe people are saying ó dá àwọn ǹjẹ́ nígbà tí wọ́n ti kí Nigerian government gbogbo ti gbowó ǹjẹ́ gbogbo wa ti fi iṣẹ́ sílẹ̀ pé ọmọ wa ni kí gbogbo wa ti yarí ìgbà yẹn láti mọ̀ náà rọ̀ tí ò bá ti kan lé wa a máa káwọ́ rọ̀ ni ogun ti dé náà a kàn ń dá pé àfẹ́ kí la fẹ́ ṣe. ẹ ṣe bàbá mi ṣe ṣúọ̀ pé fídíò tí mo ṣúọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí ẹ ṣúọ̀ pé àsí lójú àlàsà. àlàkọ́ reality ni àwọn ọmọ yẹn tẹ̀ ń wò yẹn máa tọ́mọ ọdún mélòó sọmọ ọdún mélòó tí wọ́n kó aṣọ sójà sí lọ́rùn. mi rò pé eré àwọn tí wọ́n kidnap yìí náà. Bàbá mi mo rí àwọn tó kidnap tẹ pé wọ́n ń fún kan lọ́yàn lára àwọn tó kidnap òun tún mú yàn kò gbọ́ wọn tó kidnap. bó ṣe wà ní ṣe máa oríṣiríṣi fídíò wọ́n ti ń pa àwọn ọmọ ìlú wọn ṣe ń expose sí kan. bẹ́ẹ̀ni àwọn yóò kan wọn kan láti pààyàn ní ọ̀nà òjò wọn lójú nǹkan tí wọ́n fi brainwash wọn. bàbá mi ọmọ kékeré ni wọ́n náà sọ máa rí bí normal tẹ̀lé ẹ ṣe òṣàkàtúngbé kọlẹ̀ lómìnà ẹ ṣe bàbá mi má bínú torí Ọlọ́run ìṣẹ́jú kọ̀ọ̀kan because àti máa fídíò pọ̀ tá fẹ́ play mi ìdẹ̀fẹ́ kọjọ́ lọ náà èèyàn 174 ló ń wà èèyàn 42 ló ń tẹ thumb up kí ló dé thumb up yẹn ẹ̀ sanwó lórí ẹ̀ náà and it will give more people to see it orí Yorùbáwùyí láwà tẹ bá fẹ́ wo full video mo ti post ẹ̀ sórí ìrìnkè ní Yorùbáwùyí látàárọ̀ èèyàn tó wo gan bóyá ló pé 500 látàárọ̀ ẹ bá wa gbó sókè bàbá mi bá wa tẹ thumb up lórí show yìí ẹ kú lè dé àsìkò ìṣẹ́jú kan sà á tó lọ sọ́rọ̀. Jọ nǹkan bíi méjì mẹ́ta péré ni mo fẹ́ sọ first of all mo kí gbogbo àwọn tó ti dá ṣètò látàárọ̀ ẹ̀yin náà tẹ̀lé ẹ̀yin ṣe olùdarí ètò nífẹ̀ẹ́nukọ lórúkọ Jésù ṣe rí Nàìjíríà tí wọ́n fagídí mú wa papọ̀ a kì í ṣe ẹ̀yà kan ohun tó kọ́kọ́ jẹ́ problem wa nílẹ̀ Yorùbá nìyẹn ìgbà tí Yorùbá wà gẹ́gẹ́ bí Yorùbá tó ń pè ní Yorùbá àwa yìí ló ga jújù ní gbogbo Nàìjíríà àwa ló lówó jù ní gbogbo Nàìjíríà ẹ worú àwọn iye tí wọ́n ra tíkẹ́ẹ̀tì lọ sí ẹ̀yin tẹ́ wà lọ èbó tẹ́ ra tíkẹ́ẹ̀tì sìn 1984 tí máa kọ́kọ́ lọ London 535 naira Lagos Frankfurt London Frankfurt Lagos 500 ẹ lọ verify nǹkan tí mo sọ yìí ẹ lọ wádìí ẹ ìyẹn ìkan ìkejì ṣe rí gbogbo àwọn tó bá ń sọ pé bóyá kìíní mo kọ́kọ́ kí àwọn tó pé. Daddy wa 2 minutes péré mo fẹ́ kẹ́ lò sir because we have long way to go let me show you. àwọn ọmọ tẹ́ ń wò yìí ṣé kìí pa à ń sùn ẹ láàsùn àwọn ọmọ yìí máa tọ́ ọmọ ọdún mélòó then why àwọn sójà tí wọ́n ní aṣọ tí wọ́n kó sáà ọmọ yìí lọ́rùn àwọn sójà yẹn dàbò náà wà tó ti kú ni tó sì wà ní kí ló fà á Afghanistan Iran Israel mi ò bóyá wọ́n ti kó àwọn ọmọ wọn jáde àwọn tó yẹ kó máa lábẹ́ ìyá wọn kó máa lọ sí school ni wọ́n kọjá sójà sí lọ́rùn ní Nàìjíríà sógun ti dé àbògùn tí ì dé báyìí
ogun ti bọ̀ díẹ̀ ogun ẹ̀ṣẹ̀ okay ogun ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. ká má fẹ́ mọ̀ pé ogun yẹn nǹkan tí mo ń gbàdúrà nìyẹn because ọ̀pọ̀lọpọ̀ nípa ẹ̀sìn wọ́n try láti kógun ja Nàìjíríà kí ló kan Nàìjíríà láti wá sọ pé wọ́n protest against àwọn. Bàbá mi, we are not talking about that, sir. We are not talking about that. Another show là ń ṣe. Ẹ lẹ́ kí àwọn tó ń ṣèjọba Nàìjíríà bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn. Then pẹ̀lú àwọn ọmọ yìí 1 minute mo ló pẹ́ kẹ́ lu etí ló 3 minutes 1 minute more, sir. Ìṣèjọba Nàìjíríà èyí tó jẹ́ important tí mo fẹ́ fi ilẹ̀ ń bẹ̀ ni pé ṣe bí gómìnà kan Arise channel abẹ́ni kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ channel television ní Nàìjíríà ibẹ̀ ni odidi gómìnà ti ń sọ̀rọ̀ pé àwọn máa lọ kó àwọn Fúlàní wọlé pé táwọn bá dẹ̀ kó wọn wọlé àwọn méjì tó lọ láti channel tó ń béèrè lọ́wọ́ gómìnà Bauchi to be precise gómìnà yẹn wà lórí oyè up till now náà kò sí nǹkan tó ń ṣe sí àwọn ọmọ channel ń béèrè lọ́wọ́ ẹ̀ pé pé tí wọ́n bá kó àwọn ọmọ Fúlàní wọlé láti Cameroon láti Kenya pé báwo náà ṣe fẹ́ máa gbé Nàìjíríà ó lóun gómìnà ó lóun máa gba níní fún wọn ó ní wá di Nàìjíríà kò sí nǹkan tó ṣe sí náà. Ó dà ẹ ṣe bàbá akẹ́lẹ́mí náà ti bá wa dá sétò sà. Ẹ ṣe sà. So a ní problem wà Nàìjíríà. Ẹ ṣeun sà. Ìyàwó Amosun ok wọ́n ti drop ẹgbẹ́gbẹ́gbẹ́ ok àwọn nìkan náà ẹni tẹ́ bá wa power tap lẹ́ ń drop yẹn tẹ́ bá ti ń wọlé lórí TikTok ẹ bá wa power tap ẹni tẹ́ wá ń sàlẹ̀ náà ẹ bá wa power tap ká lè gbé yín wọlé ẹ bá wa gbó sókè bàbá mi. Ẹ kú ètò. Ẹ káàbọ̀ sà. Alálẹ̀ òní fi ń lẹ̀ láéláé. Àṣẹ o. Àwọn tó ti ń tì lẹ́yìn tó wà nù yín á túbọ̀ máa gba inú yín sọ̀rọ̀. Àṣẹ káwọn ọmọ Yorùbá kan lè jínú ta sùn tá ti ń datọ́ lórí ẹ̀ yìí. Kẹ́rin nọ́mbà 1 káwọn ọmọ ẹ̀ náà ẹgẹ́ ìdá ọmọdé ẹgbọ́ ọpẹ́ kó lọ ní ìbá fúnà ló ń bèrè virgin nílẹ̀ Yorùbá àbá ọkọ́ ìbá ló ń bèrè virgin bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ bí wọ́n sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ ń sì kára pọ́wọ́ bàbá Tinubu ló wà ẹ̀ sọ after 2031 kí ló máa ṣẹlẹ̀ agogo yẹn ló yẹ ká máa lù ẹgẹ́ dísì ṣẹ́rí Gunmi tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ owó kíní aláàánú dẹ̀ ni kàkà kéku má jẹ ṣèṣe ni ó fẹ́ fi ṣàwàdànù. Bẹ́ẹ̀ni I will play it. ẹgẹ́ dísì because ó làwọn àti gómìnà àtàwọn kíní kan mílítírì ọlọ́pàá pé gbọ́ ló ń lọ síbẹ̀ bẹ́ẹ̀ tó bá dárúkọ wọn ẹgẹ́ dísì k'Amẹ́ríkà lè wo gbogbo wọn náà ni. Bẹ́ẹ̀ni kì í ṣe òun nìkan ló máa lọ àbí kì í ṣe òun àti Sultan nìkan ló máa lọ. They are going down together. ẹgẹ́ dísì nǹkan tẹ́mi rí lọ́rọ̀ yẹn nìyẹn after 2031 ibo ni Yorùbá máa dúró sí kó má ipá àwọn tó wà á lo ìbò gan pé mo ń dá Nàìjà ó máa dèwọ̀ fẹ́ everybody ẹ máa bẹ́tò lọ àbúrò àwọn àgbà o. ẹ ṣeun sà ẹ ṣe gan ìyá wa mo sún ẹ bá wa gbóhùn sókè lórí TikTok ẹ ṣe gan ìyá mi. ṣe rí mi ò rí fídíò tẹ̀sán yẹn bọ̀ nígbà tí mo ṣe máa ń lọ lórí péjì yín. ẹ mọ̀ kan ìyá wa mo sún mi nígbà kẹ́ sọ̀rọ̀ ẹ lọ sórí YouTube kẹ́ sáré lọ wò kẹ́ wá padà wá. ok máa padà wá ok mo ti gbọ́. Kíni yóò funny if you think it's funny it is not funny at all kò funny ẹ bá wa pín fídíò yìí kó lè bá a rìn. ẹ kálẹ̀ mọ́. ẹ kú dédé àsìkò yìí ẹ ti rí fídíò tá à ń ṣó. mo ti wo fídíò yẹn látàná àwọn ọmọ kékeré yẹn wọ́n tó bí 30 or 50 báyìí wọ́n wọ military uniform sí wọn lọ́rùn. ok àwọn ọmọ ẹ máa tọmọ ọdún mélòó sà. at least a máa rí bíi 6 to 7 10 ṣá. àwọn ọmọ yẹn kéré gan so wọ́n dẹ̀ ti recruit wọn bó ṣe wà yẹn àwọn coming Boko Haram lẹ́wọ̀ yẹn nǹkan tí mo kàn máa sọ ni pé once anything northern Nigeria tó bá ṣe exist nínú Nigeria yẹn Nigeria ò lè dá. Please ẹni sùn sàrà mi ẹ lọ sórí Yorùbáwùyí ẹ rí Yorùbáwùyí mo wà on live by lórí Yorùbáwùyí lórí ìrìnkèrindò Yorùbáwùyí I posted this morning please go on Yorùbáwùyí platform now on YouTube ẹ lọ join Yorùbáwùyí platform on YouTube now Yorùbáwùyí náà ni mo ń jẹ́ lórí YouTube ẹ lọ wò ẹ join one bẹ́ẹ̀ after some minutes I will still play it again for you guys I will play it fully. Tẹ́ bá fẹ́ wò after live show tẹ́ dá ṣètò tán a máa lọ sórí ìrìnkèrindò Yorùbáwùyí ẹ máa lọ wo full video ńbẹ̀ just go on Yorùbáwùyí now we are live on Yorùbáwùyí YouTube
bàbá wa ẹ bá wa gbóhùn sókè sà, ẹ bá wa power tap lórí show yìí, ẹ bá wa share fídíò yìí, ẹ tẹ thumb up lórí ẹ káwọn èèyàn lè bá rí. tí ẹni tí northern Nigeria tó bá ṣe exist nínú Nigeria yẹn, Nigeria ò lè dá rárá bó ṣe wà yẹn, because àwọn northern náà yẹn wọ́n mọ ibi tí wọ́n lọ, wọ́n mọ nǹkan tó ń ṣe. Bàbá wa Tinubu kò sí action tó fẹ́ take because they can only get highest vote ní northern Nigeria. So àwọn kankan àti ẹ̀pẹ́ àwọn àṣẹ kan àti ẹ̀pẹ́ wọn lè pa, tí wọ́n bá pa ní northern Nigeria yẹn wọn lè ṣẹlẹ̀ kejì. Ṣé ti understand ma? So the best thing ni pé a kàn máa jẹ́ kó máa ráhùn Yorùbá 8 years bàbá Tinubu máa tó tán. After 8 years kí ló máa ṣẹ́kù, kí ló kù, ìbò ní Yorùbá ń lọ. So that's the best thing. Àwa Yorùbá ká focus lórí pé after 8 years Tinubu ìbò là ń lọ. Àwọn tó ń pariwo Tinubu city boy sing wọn mọ̀ kátà ń ṣe báyìí for now. Ẹ tó bá ti wọlé bá wa mute o, a máa ń drop èèyàn lórí show yìí ni kò kí jẹ́ pa fi gbéraga o, tó bá ti wọlé pé bá wa mute nítorí Ọlọ́run o, à ń gbọ́ yín sà. So we have to wait for 8 years. Yes. Okay, now bàbá wa before the 8 years sir. Àwọn ọmọ kékèké tí wọ́n àwọn kékèké àwọn ọdún mẹ́fà ọdún mẹ́jọ ni wọ́n kó uniform sí lọ́rùn ní north. Does that mean wípé àwọn tó wà ní north wọn ò ní sójà mọ́? And what will be the implication of àwọn tí wọ́n kó uniform sí lọ́rùn? Tó ṣe ní pé Nigeria military ò lè function in northern. Okay, sìn ìgbà tí wọ́n ṣe yan kí lórúkọ ẹni yìí, kí lórúkọ máa ń jẹ́ ṣe minister for military something better àbí kí lórúkọ máa yẹn, kí ni party máa yẹn sìn. Ìgbà tí wọ́n invite ẹ lọ sí House of Assembly tó fọ́nbù, kí wá ná action ló ti take in sìn. Military ò lè function in north. Àwọn ọmọ kékèké tẹ́rí tí wọ́n recruit yẹn, àwọn yẹn upcoming Boko Haram lẹ́wọ̀ yẹn. Bó dẹ̀ ṣe máa lọ nìyẹn, bó ṣe máa lọ ní generation to generation in north lẹ́tì rí yẹn. So the best thing ni pé àwọn north yẹn kí wọ́n yọ wọ́n kó ra Nàìjíríà. Tí north bá ṣe yẹn exist nínú Nàìjíríà. But they said they owns Nigeria. Abeg gbọ́ kó sọ pé àwọn làwọn ní Nigeria. Wọ́n ní alájogun Nigeria fáwọn. But they owns Nigeria. Kí ni àwọn leader Yorùbá kí ni wọ́n ṣe ń dúró wò? Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Ọ̀dà ìyá wa Jésù ẹ bá wa fi ìṣẹ́jú méjì pápápá ká lọ sọ́dọ̀ Gunmi. Ìyá wa Jésù tó fún mi àbí Jésù something. Tí wọ́n bá sí níbẹ̀ ká lọ sọ́dọ̀ Gunmi. Okay, mo ti gbé call tí okay. Bóyá ká lọ sí ọ̀dọ̀ Gunmi báyìí. Tí a bá rí àwọn èèyàn tí wọ́n lè bá wa sọ̀rọ̀ nípa impact tí kìíní máa ṣe ní ayé àwọn ọmọ yìí. Tí a bá rí impact tí àwọn èèyàn lè sọ̀rọ̀ nípa impact. I am asking about the impact tí kìíní máa ṣe ní ayé àwọn ọmọ yìí. Àwọn ọmọ ọdún mẹ́fà, ọmọ ọdún méjọ tí wọ́n kó aṣọ uniform sójà sí lọ́rùn yìí. Exposing them to criminality, exposing them to àwọn nǹkan tí ò jẹ́ kí ọmọ kékeré máa fojú rí. You know, they are going to war. Wọ́n fẹ́ lọ jagun Boko. What if tí Boko bá round wọn up, tí wọ́n jí gbogbo wọn gbé pẹ̀lú àwọn aṣọ gẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n kó sí wọn lọ́rùn yẹn? One, àwọn ọmọ ìṣọ́ máa train wọn láti yìnbọn ni. Àwọn ọmọ ọdún mẹ́fà, àwọn ọmọ ọdún mẹ́jọ. Tí Boko bá kó gbogbo wọn tán jí wọn gbé. Kí ni Boko máa ṣe fún wọn? Tán hijack wọn tí wọ́n kó wọn lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún àwọn yìí ní nǹkan burúkú mu. Wọ́n lè máa bá wọn sùn. Whatever kọ́njọ́ ọkùnrin àbí kinní kan. Irú àwọn ọmọ yìí wọ́n á kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. You see, parental care ó matter láyé ọmọ. Tọ́n bá kọ́ àwọn ọmọ yìí wọgbó. That is why táwọn Boko tọ́n bá wọ ìlú kan. You see them shooting sporadically. Ẹ máa tí wọ́n gé orí èèyàn tí wọ́n fi ń ṣeré.
ọmọ tẹ́ bí sí ìlú China tí ẹ bá sọ èdè Yorùbá sí Chinese ló máa sọ tí ẹ bá fún lámọ̀là jẹ oúnjẹ ṣinkó ló máa jẹ àwọn ọmọ ìyá ọmọdún 6 ọpọlọ wọn ò tí ì gbé ohun tó máa lọ fi ojú wọn rí nínú igbó ohun tó máa kọ́ wọn ni pé ó yá gbé wọn báyìí tó bá ti réèyàn yín fún wọn ò mọ implication ẹ̀ pípẹ́ ní táwọn bá pa àwọn ti sọ ẹkún sílé yẹn they will see it as target wípé okay wọ́n ní káwọn yìnbọn fún yàn káwọn pa lẹ́sẹ̀ kó tó bá pààyàn inú wọn á máa dùn you don't blame them èyí tó máa ń ṣe fídíò tó máa gèèyàn lórí wọ́n tún máa ṣe báyìí wọ́n máa ṣe kí inú wọn á máa dùn because àwọn rí bí nǹkan eré ni wọ́n rí bí ẹni pé they just sit they rejoice in people's iniquity they see it as if they are making fun. They see it as fun. This is where I want people to go. This is what I want people to talk about. This is supposed to be the future leaders. See, even as your uniform tí wọ́n wọ̀ sí wọn lọ́rùn, they were happy. I read about kíní kan nígbà kan ní Iran pé wọ́n recruit àwọn ọmọ kéékèèké báyìí wọ́n wá mú kọ́kọ́rọ́ oníke wọ́n wá ta mọ́ wọn ní etí aṣọ wọ́n ní kán lọ jagun àwọn kéékèèké báyìí náà ni. And did you know what they told them according to what I read? Allegedly I read it. Mo kà ní and mo tún ṣe some research and I see pé ó fẹ́ rí bákan náà. Wọ́n fi kọ́kọ́rọ́ oníke wọ́n so mọ́ wọn ní etí ṣòkòtò sójà. Can people guess what they told them? Let me see your suggestion in the comment section. Bàbá rẹ̀ ni tó gbà. Then we'll talk about it. I will be back. Tí máa gbàgbé kẹrán mi létí. Ohun tí wọ́n sọ fún wọn pé kọ́kọ́rọ́ yìí máa ṣe fún wọn ní ayé wọn. Bàbá wa ìṣẹ́jú kan sà. A lè máa pè yín padà kí nọ́mbà yín máa lọ kẹ́tù máa wá pè sà. Ẹ yẹ kí n bí a máa rí comment àwọn èèyàn ní comment section. What do you think they told those children pẹ̀lú kọ́kọ́rọ́ oníke tí wọ́n so mọ́ wọn létí aṣọ? Ẹ bá wa gbóhùn sókè láàrin ìṣẹ́jú kan sà. Wẹ̀lẹ̀ pé ètò ẹ̀kú gbogbo ìgbà agara ò ní dá yín agara ò ní délé jùmọ̀ rẹ̀. Àṣẹ Èdùmàrè. Àwọn ọmọ yẹn lògo ọlá àwọn agbésùmọ̀mí. Nítorí pé ẹ̀yin náà máa ń ta lórí gbogbo ìgbà wípé ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà wọ́n wàhálà àṣẹlẹ̀ fún làwọn ọmọ tẹ́ ń wò. Nǹkan tó ti fi tírèèni wọn yẹn òun náà máa mọ̀. God bless you. Wọn ò ní ríran nọ́mà bí àwọn ọmọ ẹ̀yìn àkọ́mí. So òṣèré ẹṣẹ́ àti play mú fún tílé yìí nínú short video yín. Ẹ suit ẹ lọ kọ́ ọmọ ṣe ń wẹ̀ ẹ suit. So àwọn ọmọ yẹn ò ní mọ nǹkan míì kọjá orientation tó ti fún wọn láti kékeré yẹn. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ọmọ yẹn ò lè bímọ rí wọn ò lè ṣoṣo rí. Àwọn ní Boko Haram ọ̀la tó tún máa bá àwọn coming generation fà. Àwọn coming generation, God bless you, sir. Because people see àwọn èèyàn ò rí beyond pé they see it as pé not ló ti ń ṣẹlẹ̀. These are the upcoming generation, upcoming Boko tó máa face àwọn ọmọ èmi àti yín. Ó ti wà nínú ilé wa. Come on, people are not seeing what I am talking about. It pains me. Táwọn Yorùbá rí, ó yẹ kán rí. Gbogbo àwọn ọmọ tí mú fún tí ìwò ń kójọ ẹ tó ní wọ́n kọ́ ọmọ ṣe ń sùn. Àwọn ọmọ yẹn náà bọ̀ ọba àwọn náà fà á. Táwọn bá tètè fún bẹ́ẹ̀ tiwa. Àwọn ọmọ yẹn ti pọ̀ ní gbogbo tẹ́rìtì ẹ̀. Toró ń fún wọn lóúnjẹ, ìyọ́dẹ̀ wà lù. So àwọn ọmọ tó ń kọ́ sùtì wọ́n ń lọ. Àwọn ọmọ tó ń kọ́ ní sínímì wọ́n ń lọ. Ẹ má yẹ ká gbàgbé, wọ́n lè jẹ́ minority lẹ́yìn. Bẹ̀ tí nǹkan bá ti dọ́wọ́ wọn, they will be majority tomorrow. God bless you, sir. Ẹ ṣeun gan. Amen. Yes, ma'am. Mo ní kí ni wọ́n sọ pé àwọn ọmọ yẹn, God bless you, àwọn èèyàn gbà. Bí òye ti sọ pé láti protect wọn. Bàbá wa kan, ìyá wa kan sọ wípé kọ́kọ́rọ́ àlùjọ náà. Then lórí TikTok náà, ẹnìkan ní kọ́kọ́rọ́ àlùjọ náà. Wọ́n sọ fún wọn wípé no mistake.
wọ́n sọ fún wọn wípé tán bá kọ́kọ́rọ́ yẹn tí wọ́n sọ mọ́ wọn létí ṣòkòtò yẹn tó fẹ́ lọ jagun Boko Haram kọ́kọ́rọ́ yẹn ló máa gbé wọn wọ àlùjànnà. In other words, they are telling them pé bí wọ́n ṣe ń lọ yìí o wọ́n lọ kú ni. I want to say it is well, but it is not well. We all know it is not. It is not well. If Libra being about bones, okay. It is not well at all. Libra being show I'm being lórí TikTok about bones, okay, Joe. Yes, ma'am. About bones, okay, sir. I'm coming to sort of say I want to saw the main thing. Àwọn upcoming generation Boko Haram fẹ́ mú yẹn, and then empire tó máa ní nínú Nàìjíríà kò ń ṣe nǹkan tó dára rárá because nǹkan tó kàn tó ní pé àwọn government wa they don't look towards this thing. Àwọn leaders wa wọn kì í think ahead of the future. Kí ló máa ṣẹlẹ̀ in the next 30 years wọn ronú lọ síbẹ̀ yẹn rárá. Nǹkan tí wọ́n jẹ́ sìn ló mọ̀. But tó kàn tó mi ni pé bàbá wa Tinubu tó wà ń bẹ̀ sìn wọn bí wọ́n ṣe rò pé àwọn wà intelligent tó wọ́n think about the future rárá. Kí ni wọ́n ní fún ilẹ̀ Yorùbá apart from pé a wà nínú Nàìjíríà kí ni wọ́n ní fún future ilẹ̀ Yorùbá time tí wọ́n lè ṣe lélẹ̀ ṣé kí Yorùbá ṣé kó dá dúró ni because once tàbá ṣì ti ń kóra wa máwọn èèyàn kó yẹn we have nowhere to go akamama wa backward ni all the time. So gàdẹ́mí kan máa sọ ni pé àwa Yorùbá ká múra sílẹ̀ wa. Because a lot is coming ahead of us. Ó sì ń bọ̀ sí, ó sì ń wọ Kwara, tó bá yá sí, ó máa kà wá lára. So, Ọlọ́run aṣàánú. Àwa Yorùbá ní ká múra, àwọn leaders wa kí ni wọ́n rò. Àwọn Afẹ́nifẹ́re kí ni plan wọn. Kí la ní nílẹ̀ tá a fi lè face gbogbo challenges tó ń bọ̀ ahead wa yìí. Ọ̀rọ̀ tí màá sọ jù báyẹn lọ. Ọ̀rọ̀ ilé kò ṣọ̀rọ̀ Nàìjíríà mọ̀ sí o. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lélẹ̀ báwo la ṣe fẹ́ gbára wa kúrò nínú Nàìjíríà. I love to hear that. Ẹ ṣe ń ọba mo lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n lọ́rọ̀ yóò ń sọ̀rọ̀ Nàìjíríà mọ̀ ọ̀rọ̀ àwa Yorùbá ni báwo la ṣe fẹ́ gbára wa àwọn táwa nísìn talk less of àwọn future tí wọ́n ń bọ̀ àwọn ọmọ ọdún mẹ́jọ ni wọ́n kó aṣọ sójà sí lọ́rùn ní Nàìjíríà ìyá wa mo sún láàrin ìṣẹ́jú méjì. Máa mo ti lọ the video yẹn it's really heartbreaking. First of all kí sáré ṣe ní ṣókí ṣe rí bó sì bá ṣe fẹ́ ṣe ibi pẹlẹbẹ náà ló máa pàpà fi wá sílẹ̀. You cannot continue to live with people that have ideology like this. Àwọn ọmọ wa àmọ́ ọ̀pọ̀ wọn wà school. Gbogbo àwọn ìgbésẹ̀ táwọn people yìí gbé ni wípé kó ṣáà lè take over Nigeria tipátipá. Tí Iran bá ti tán tó bá ti fall Nigeria ni wọ́n bọ̀ next. And I feel so sad for any politician tí wọ́n pẹ̀rọ náà ọmọ Yorùbá tẹ̀jẹ̀ kí n ṣe ọmọ àlè tẹ̀jẹ̀ lajú yín lẹ̀ tẹ̀jẹ̀ think that you can have the future with those people. Gbogbo ilé tẹ̀ ń kó jọ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń kó jọ when war comes to that country gbogbo ẹ̀ ló máa lọ o. Kò sẹ́ tó máa nìkan nínú war. So kẹ́tẹ̀tẹ̀ ya prevent. Ẹ bá wa tẹ F1 ẹ bá wa pè ní ogun. Ẹ má ìpè ní ogun rather. Kò sóhun ká mi lára ẹ̀wọ̀n ọmọ kékèké yẹn. Mo wo documentary kan nípa Gaza àwọn Palestine yẹn the same thing bó ṣe ń train àwọn ọmọ láti kékeré nìyẹn o. Àwọn people ní ideology bẹ́ẹ̀ ni pé táwọn ọba tí ìpààyàn fún Allah àwọn ò lè déjọba àwọn. That is what is going on in Nigeria. Kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe kò síbẹ̀ bàbá gbọ́pọ̀lọ́ bàbá kìnnìkan president kìnnìkan lọ́pọ̀lọ́ ṣe ké. There is no how you can be intelligent. You cannot. Lè borí àwọn ọ̀tá àwọn tẹ́kùn dídì ìṣọ̀tá yín ni. Èèyàn kan sọ lẹ́yìn wọ́n ní pé ní right now bóyá wọ́n ní èyí ni o wọ́n ní Israel wọ́n náà invite àwọn ọmọ Biafra. Mo ti sọ lórí show yìí àwọn Israel ti invite àwọn Biafra. Tó bá àwọn Yorùbá. Àwọn Israel ti invite àwọn Biafra. Thank you my sister wọ́n máa tó kúrò ní Nàìjíríà ojú everybody á tó já. Àwọn ọmọ Yorùbá yẹn kájọ kò kàṣe máa rojọ́ kakọ́ máa ṣe kínní èmi kàn mọ̀ wípé kò sí bá ṣe fẹ́ ṣe kí Yorùbá kúrò máa mo ṣe máa dá sétò mo kò fẹ́ sọ ní ṣókí. We cannot continue like this no we can't. Ẹ ṣeun gan náà ayé kadà sọ́dọ̀ Gunmi kan tí Gunmi sọ so kí ni Biafra yẹn mo fẹ́ wo ni o I have it àwọn Israeli parliament wọ́n ti invite àwọn Biafra
They were together, they spoke together. I don't invite our more Yoruba. I don't know. Terrorists by name. Let's take a look. The government knows every terrorist by name and by location. I don't go alone. I don't go to the terrorists alone. I call the police, I call the security, everybody. I will go to the MES, another place. And for when we were going to one terrorist, I went to even with women with me. Sheikh Gunmi sin ó ti dúró wípé kàkà kí eku má jẹ sèse ẹ̀yin tẹ́ bá mọ̀ òwe yẹn parí bá mi parí ẹ̀ kàkà kí eku má jẹ sèse ó ní àwọn tí wọ́n sọ wípé terrorist yọ yín lẹ́nu ó ní àwọn gọ́ọ̀mẹ̀ntì yín ó ní wọ́n mọ ibi tí wọ́n wà ṣé kí lẹ rò bí kí Gunmi ṣe ń sọ̀rọ̀ tó ń sọ jáde yẹn àwọn náà mọ̀ pé ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì bí akọni ṣe máa ń ṣe onígúnmi ń ṣe bí akọni ṣe máa ń ṣe ló ń ṣe wọ́n mọ̀ pé ọ̀fun epo ń sọ ó tún rẹ́rìn sí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tó wá rẹ́rìn tó wá ń ṣe báyìí nǹkan gbénú ẹ̀ ọ̀rọ̀ ń gbénú ẹ̀ àṣírí ń gbénú ẹ̀ ó ti lọ́dọ̀ pé kàkà kíkú má jẹ sèse ìtàkùn tó ní kérin má gòkè àlọ tòun tẹrin ló jọ ń lọ ó ní ìjọba mọbi tí àwọn tí wọ́n ń pa yín wà ó ní they don't even know them by pé wọ́n mọbi tí wọ́n wà nìkan ó ní they know their names and their locations wọ́n mọbi tí wọ́n ń gbé wọ́n mọ orúkọ wọn wọ́n mọ orúkọ ìyá wọn wọ́n mọ orúkọ bàbá wọn ẹ wá wo evidence to give tó fún wa tó ń tó bá ń lọ síbẹ̀ òun kì í dá lọ Nigeria soldiers ń tẹ̀lé òun lọ ta ló fún àwọn Nigeria soldiers tí wọ́n tẹ̀lé kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ni ó ní fún àwọn obìnrin tẹ̀lé òun lọ wọ́n yẹ máa ń rún àwọn obìnrin tó máa ń bá obìnrin sùn tó àwọn obìnrin tó tẹ̀lé Gunmi lọ immunity wà lórí wọn wọn jí wọn gbé wọn bá wọn sùn náà ó ní government now it's just Gunmi is not saying this during Buhari's tenure but just saying they are going to there they negotiate with them but during Tinubu's tenure now Gunmi mọ̀ pé the world is watching and the world have seen and only cars at any time wọ́n lè nǹkan máa lọ gbé gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n lè máa pick wọn up àbí kí wọ́n pa wọ́n dànù Gunmi ti wo pé òun nìkan kọ́ ló máa dá lọ gbogbo àwọn jọ ń lọ ni ẹ ṣe kàkà kékun má jẹ sèse á fi ṣàwàdànù God bless you ọmọ Yorùbá pọ̀ lórí ètò mi ìṣèdè wọ́n mọ ibi tí wọ́n ń gbé even àwọn máa ń lọ sọ́dọ̀ àwọn emir ẹ̀yin ọba wa bó o ní sọ́dọ̀ tí yín náà ṣé wọ́n dọ̀ àwọn ọba wa náà wọ́n láwọn lọ sọ́dọ̀ àwọn emir ẹ̀yin ọba náà àwọn ọba wa dẹ̀ ṣe ní kí la wá fẹ́ sọ pa àwọn ọba wa báyìí wọ́n máa ń pe awọ́ọ̀dù wọn máa gbé àwọn ọba wa náà bóò ní sáwọn ọba wa náà mọ̀ ń pa ẹ̀ èmi ò mọ Gunmi ló ń sọ̀rọ̀ lọ́wọ́ bá Gunmi thank you jàre ṣéwù Gunmi akọni ni ẹ sọ̀rọ̀ sókè wo sílẹ̀ pé tó bá mú wa ń gbà yẹn ni ta ló jẹ́ran jẹ́nu pọ́ọ̀tì èmi ò mọ̀ ń pa ọ́ èmi kọ́ ẹnìkan má ti ní èmi kọ́ àwọn eléyìí ni ọ́ mami àwa ni ó fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àbí ó fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kékeré náà fún mi jẹ́ o àṣírí tú nìyẹn ẹ̀jẹ̀ sọ́nà ìyáyé là ń gbé ló máa fọ̀rùn kẹ́. Now they are telling us nísìnyí pé they go to emirs gbogbo ẹ̀ ẹni tó pè é kó ní sùúrù fún wa ní ìṣẹ́jú kan tó rí Ọlọ́run Gunmi bá wa sọ̀rọ̀ sókè. And for when we were going to one terrorist, I went to even with women with me. Go to the bush. When you didn't see it before the camera was not concentrated on it. Oh yeah. I don't go hello. Gunmi has repeatedly called for dialogue with terrorists, and in this interview, he reiterated that peace talks are the only way forward, while also calling out the military for mismanaging what he described as trillions of Nigeria's defense budget. Sheikh Gunmi has never been shy about speaking his mind, but for many Nigerians, the more pressing question is this: if the government truly knows every terrorist by name, why are communities still being raised to
the ground. Before I take more security topics, I'd like your analysis, starting from, the children that we saw in that video. A shocking video of these children wearing, slain Nigerian soldiers' uniform. Uniform táwọn ọmọ yẹn wọ̀, the slain Nigerian soldiers uniform ni. Àwọn tí wọ́n pa lójú ogun, àwọn sójà tí wọ́n pa, táwọn Boko Haram pa, uniform wọn ni wọ́n bọ́ tí wọ́n wọ̀ fún àwọn ọmọ ọdún 6. Àwọn sójà tí wọ́n wà well trained, Boko Haram pa wọ́n wá wọ uniform wọn fún àwọn ọdún 6 kó lọ face Boko Haram. And mo tún wá ń fọ̀nà kan wò, is it not maybe stylishly? I don't know, I am guessing àbí stylishly wọn ò fẹ́ bọ́ta kó àwọn ọmọ yẹn fún Boko Haram directly, bóyá wọ́n á fi style pé tó bá ti kó wọn wá, ẹ ti rí uniform lọ́rùn wọn o, ẹ kó gbogbo wọn, ẹ máa kó wọn lọ train wọn nu gbó. Mo kàn rò ní o, ẹ bá gbó sókè bàbá mi, mo kàn rò bẹ́ẹ̀ ni o. Ẹ kó ètò mà. A jọ ń ṣètò ni, ogun dé o, ẹ gbà wá. Ó ti dé o. Ogun dé o. Ó wà very very unfortunate pé Yorùbá bára wa níbi táwa wà yìí. A máa dárò. Ẹ wò ó. Ogun ti dé o. Ok, ilé ìta ìsọ̀nsìn tí Gunmi sọ yìí. Ṣé ẹ lè ever imagine? Ṣé àwọn ìjọba ò lè gbé? Ó dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ń lọ mọ́ wọn lẹ́sẹ̀. Ìyá mi, what if tó bá yẹ pé òótọ́ ní ń kọ́? Ẹ jẹ́ ká gbọ́ lọ́nà méjì o. Tó bá yẹ pé òótọ́ ní ń kọ́. Àwọn sọ fún yín pé Tinubu mọ̀ nípa ẹ̀ nìyẹn. That's what it means, ìjọba ẹ̀. Yes. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Òun fẹ́ kó bá a nìyẹn. Ó fẹ́ kó bá yẹn. Ó fẹ́ kó bá ìpèsè bí òun ṣe kínní ni ẹ mọ̀ àmọ́ táwa náà lè mọ̀ báyìí ni àmọ́ àbí ẹbí ọmọ kò yé mi o tí máa ṣẹ́rú àwọn ọmọ yẹn kò jẹ́ nǹkan kan sọ́wọ́n náà tiẹ̀ àwọn ọmọ kéékèèké táwa ń sọ wọ́n fi ń prepare ọjọ́ iwájú sílẹ̀ ni wọ́n ní ṣẹ́rí à ń wò pọ̀ ẹ̀wọ̀n Fúlàní ògbọ́n wọn ṣe wọ́n smart ìbàjẹ́ ṣé àwọn tó ń gbé ìyàwó fún ọba ilẹ̀ Yorùbá gbé ìyàwó fún kinní wọ́n ti finish pẹ̀lú Haúsá tán àwọn máa gbé ọjọ́ iwájú lọ́wọ́n rò ó ọjọ́ iwájú lọ́wọ́n máa ń wò ó. Ọjọ́ iwájú as ẹ bá wa elaborate ọjọ́ iwájú. Àwọn yẹn náà máa grow sínú nǹkan tá à ń sọ pé tẹ bá pa àwọn tó dàgbà nù àwọn the young shall grow ni ṣùgbọ́n máa ń kọ́ ọmọ ọmọdé wọlé bẹ́yẹn tó máa ń vote ní Nàìjíríà tẹ́lẹ̀ àwọn àdìbò. So àwọn ọmọdé yẹn àwọn ni future wọn pé àwọn ni ṣèbẹ ní ẹṣẹ wọ́n rẹ́dí o wọ́n ti múra sílẹ̀ gbogbo ìta ti sùn táwọn wọ́n ń kó owó fáwọn politician wa wọ́n rọ wọ́n yó wọ́n kó owó fáwọn ọba wa kò sẹ́ni lè sọ̀rọ̀ wọ́n ti wọlé tọ̀wọ́n tán àwọn ti plan dáadáa gbogbo ìtàn ti títí tán fi gbé sàríà sínú constitution ta ló mọ̀ tí ó bá ṣe rọrùn bàbá Akíntóyè yẹn bàbá yẹn wisdom tí wọ́n ní tí bàbá yẹn ti jáde tán ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé nǹkan tó ń bọ̀ nǹkan yẹn ló ti dé ìgbà yìí ṣùgbọ́n àwọn politician dàbí àwọn ọ̀mùtí wọ́n dàbí àwọn tó ti mutí yó wọ́n kàn jẹ wọ́n mẹ́rì wọ́n kó sápò ní. iná kò sẹ ẹ wo I don't know ok ní Nàìjíríà àwọn gan kí là ń benefit níbẹ̀ àwọn Ìgbò wọ́n sọ fún wa wípé wọ́n máa fi ilẹ̀ ẹ̀yìn àti Fúlàní yẹn ṣebí ẹ̀fẹ́ kọ́ wọn jẹ ìyẹn àwọn yẹn tẹ̀ ní nǹkan tó ń dùn wọn presidency yẹn àti gbogbo ẹ̀ wọn ò fẹ́ ìjọba Tinubu yìí wọn ò tiẹ̀ fẹ́ àwọn máa fi ilẹ̀ pẹ̀lú kínní tó ń bá ti wá rí Israel tó wà lẹ́yìn wọn torí mo gbọ́ pé Israel ó ń tàtà Iran anywhere tó bá ń lọ tó ń fẹ́ gba ìlú torí wọ́n mọ mission wọn wípé wọ́n fẹ́ gba gbogbo àgbáyé náà ní tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń build yẹn so ẹni ìlú tó ń bá tẹwọ́ sí báyìí àwọn náà fẹ́ máa bá wọn bàjẹ́ pé òkè tẹ́ bá lè fẹ́ gba Nàìjíríà wọn máa gba Ìgbò lẹ̀ wọ́n máa gba Ìgbò lẹ̀ o Ìgbò. Yes. So túmọ̀ àtọ́ bá yọra wọn kúrò ní sí. Bàbá wa yìí gẹ̀ẹ́tì ẹ̀ yẹn pàtẹ́wọ́ fún yín. Ẹ ṣe wà. So wọ́n dẹ̀ ti sọ ẹnìkan ọmọ ẹjọ́ ni ó ti sọ ní bàbá òun sọ fún òun pé nǹkan kan ló lè fi ṣe Yorùbá o. Ó ní ipò agbára yẹn pé wọn ò fi ṣeré o. Ipò agbára wọ́n lè para wọn lé lórí ipò agbára àtòwó.
so èso agbára yẹn òun làwọn ṣì wọ̀nyí mọ́ tọ́yí àwọn Ìgbò bá lọ mi ò trust àwọn èèyàn wa tá a bá tètè wá bá ṣe máa gbára wálẹ̀ wọ́n lè tà wá wọ́n lè kó wa mọ́ wọn kó tà wá mọ́ rógà o bẹ́ẹ̀ ṣe rí wọ̀nyẹn wọ́n lè ti sanwó fún wọn àwọn Iran wọ̀nyẹn náà kọ́ má tẹ̀ ti sanwó bí wọ́n tẹ̀ ti ta Nàìjíríà gan ẹ lè mọ̀ wọ́n lè ti sanwó owó ṣe fẹ́ rí fídíò kan tí Buhari àti bàbá tó ń pa ní Iran yẹn tó ń jọ jókòó tó ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ti negotiate Nàìjíríà gbogbo adákẹ́ àjókòó àwọn leaders wa wọn tiẹ̀ project kan máa wojọ́ wájú àwọn ọmọ Yorùbá wọn wo gbọ́ wọn tó ti sá lọ síta. Màmí ṣé ẹ rí i pé Gunmi mọ̀ nǹkan tó ń sọ ṣé ẹ rí i pé Gunmi mọ̀ nǹkan tó ń sọ àbí kò mọ̀ nǹkan tó ń sọ. wọ́n wo tẹlifíṣàn ẹ̀ sìn ó tẹ̀ sọ̀rọ̀ kó sọ bí ẹni tó jẹ́ northerner kò ọ̀rọ̀ ẹ̀ clear very clear ó sọ with confidence wọn lè gbé látijọ́ yìí á tó àṣírí gbogbo wọn pé ọjọ́ mọ̀ pẹ̀. God bless you mo like yan fà já báyìí ẹgbẹ́ wọn sàn. àṣírí wọn máa wà lọ́wọ́ ẹ̀ bó ṣe ń ṣe yìí ilé ńlá dánwò ni mo wo kí n fídíò kan ilé ńlá kan ló mà ní tó ṣe ó ṣiṣẹ́ fún wọn wọ́n ṣe wà yẹn àwọn Amẹ́ríkà ńgbà tó máa fi gbé result jáde ẹ̀ mọ̀ àwọn náà wọn kò ní bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ṣe investigation. Ó ní àwọn emir àwọn máa ń dádọ̀ àwọn emir àtàwọn bá fẹ́ lọ sínú igbó yẹn àwọn lọ bá wọn àwọn máa dọ́dọ̀ ṣé ṣòkò wọn máa dọ́dọ̀ àwọn ọba wa náà. Ẹgbà tó sọ pé gọ́ọ̀mẹ̀ntì so ta ni gọ́ọ̀mẹ̀ntì àwọn olówó àti gọ́ọ̀mẹ̀ntì gbogbo wọn àgbà tó fẹ́ gbé bàbá Ìgbòho ṣé èrò pé wọn lórí wa míì wọn nílọgbà yìí lọ́wọ́ wọn ni àbẹ́yàn kan máa kúrò ní state tó máa kàn máa bọ̀ ní ibi ìkànnì wọ́n máa lọ bá àwọn ọba náà ẹ mọ̀ bóyá owó ti ń wọ àpò owó gidi mà ní àwọn Fúlàní yóò ṣeré o àwọn mufti yẹn mo tẹ̀ fẹ́ pè yín lánàá mi mọ̀ bóyá live kíní ni ẹ ṣe program ọ̀bọ tó máa ń pè ní mufti àbí kíní kan ẹ̀kan tètè chẹ́ẹ̀kì wọn mo rí kíkọ́ chẹ́ẹ̀kì wọn ṣé gbogbo yẹn á kàn wá sílẹ̀ Yorùbá tó bá ti ń sọ Yorùbá ó ti tán ẹ lọ bá wo background wọn ilé wo ló ti jáde ẹ lọ béèrè ọmọ mi jáwúsá àwọn míì Haúsá tó wà ní Ìlọrin bẹ́ẹ̀ tó ń sọ Haúsá torí wọ́n ti gbọ́ Yorùbá àwọn sọ Yorùbá wọ́n ti gbọ́ Yorùbá dáadáa wọ́n ti wọnú ilé Yorùbá. Màmí ẹ ṣe nǹkan kẹ́lẹ́mì tí bá wa dá sí ẹ ṣe gan thank you so much we appreciate your time ẹ ṣe adúpẹ́. ẹ̀pà lálẹ̀ ẹ̀pà ọba kẹpà baálẹ̀ ẹ̀pà gbogbo àwọn ìjòyè pátápátá àtàwọn tẹ bá ń bẹ̀ ẹ wọlé kẹpà gọ́vnà ẹ̀pà rẹpà kánsẹ́lọ̀ ẹ̀pà gbogbo àwọn sàmánì pátápátá àtàwọn tẹ bá ń bẹ̀ ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì. ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè àgbọ̀ yín gbogbo àtọ̀ yín. ìyẹn wá òye ẹ ṣe wà dúdú pẹ́ ṣe program tí ẹ ṣe lálẹ́ ẹ jẹ́ ká bá wa ṣòtútọ́ o. Wúmi nìkan kọ́ lọ́kọ́ sọ bẹ́ẹ̀ Wúmi ilẹ̀ Haúsá ti sọ bẹ́ẹ̀ Wúmi ràjì tó wà nígbà ọ̀nà àbáyé náà mo gbọ́ nínú ìṣòro ẹ̀ tí a bá sọ gbogbo àwọn Boko Haram wọ́n wà ní APC ṣé ti rí Yorùbá wuyì. Who represent a city. Hello ma. Pẹ̀lú ni mo fẹ́ play fídíò mi. Ṣé ti rí ibi tí Nàìjíríà di lọ́wọ́ yìí ẹ má yẹ ká máa fi gbogbo arọ́kọ̀ fúnra wa ká má máa fi kíní kan ṣe kíní kan gbogbo aláwọn ibi tí Nàìjíríà dé nǹkan tí Gunmi sọ kọ̀ǹfàmù ni òun náà fẹ́ fi sọ pé kàkà kílẹ̀ kù ni ilẹ̀ àṣà kàkàdá pa àwọn nǹkan àtẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ tó gba wá náírà tó gba 2 náírà gbogbo àwọn tó máa kú papọ̀ bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ àṣírí. ṣé ti ẹrù fàáyínà mọ̀ pé ẹrù fàáyínà máa ń sọ káṣírí wà lọ́wọ́ òun ṣé ti gbogbo wọn ti jọ múlẹ̀ ìmúlẹ̀ yẹn gangan ló dá push gbogbo wọn jáde síbẹ̀ ṣé tí àwa tí a bá wọn débẹ̀ la máa sọ pé ẹnìkan ò mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn ti jọ ṣáwó múlẹ̀ bótó ọba kánsẹ́lọ̀ chairman rẹ́pù gbogbo wọn olóṣèlú wa àwọn ló bá débi tá a wà yìí ṣé ti gbígbé àsìkò ti tó èmi sì máa sọ kínní yẹn pé kò sí báyẹn fẹ́ ṣe kò sí báyẹn fẹ́ jà wípé àníjà àní para wa ẹ àní ìwọ ni ẹ máa kà máa jù sí bara wa ìyá mi ẹ jẹ́ ká bá a sọ yìí gbọ́rọ̀ ṣe ti rí ibi tí ìlú yìí dé lọ́wọ́ yìí sìn àwọn kan sìn ẹ̀yà kan wọ́n ti ń tẹ̀lé ọmọ ọdún 6
ẹ̀yà kejì náà sì Israel náà tún ti ń pè wọ́n ẹ wá wo ẹ̀yà kẹta wọ́n pè wọ́n kọ́ wọ́n máa gbé kinní yẹn jáde lọ́la Ọlọ́run fún alẹ́ mẹ́ta láfíà mo lè rí kọ́dẹ̀ lálẹ́ kí n jùlẹ̀ lọ́la má ti ibiṣẹ́ dé. àwọn ẹ̀yà kẹta àwọn agbóde pé kùránì kan àgbà wà lẹ̀ láàbù àgbà wà lẹ̀ ẹ wo àwọn ẹ̀yà kẹta gbogbo àwọn bá ṣe gbọ́ tó náà àti gbọ́ sí ẹ má bínú gbogbo ọmọ Yorùbá ibi tó yẹ káwọn olóṣèlú wa ti jáfáfá owó lọ lé kiri ṣẹ́nìkan tó ń gbogbo àwọn lọ́ba yẹn wọn ò lè sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nítorí ọba tó bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n á gba létí bàbá máa gba létí nítorí gbogbo wọn ti ń lé mission bàbá lé mission 2027 kò jẹ́ káwọn ọba kán lè sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tí bàbá lé 2027 yẹn tó bá bọ́lẹ̀ ńkọ́ ṣùgbọ́n tó bá bọ́lẹ̀ yẹn àwọn kẹ́mọ̀ pé àwọn òwò pé táwọn bá wọlé evangelist máa múra kalẹ̀ o àwọn náà bọ́lẹ̀ bẹ́ẹ̀ nítorí ni màá sọ pé ṣẹ̀tẹ̀ wa Yorùbá ẹ̀jẹ̀ jàkájí kò sọ́wọ́ pé àmúkọ́ ìjà tí a máa jà ẹ̀dá padà ẹni tó máa kú ló máa kú ẹni tó máa kú bí màá yẹ sọ nìyẹn kò sí ìjọ tó ń kálukú dá kò lè ta ṣe. ó dàbọ̀ ẹ ṣeun gan ọba wa evangelist ẹ bá wa ọ̀ mate ẹ̀yin èèyàn wa orí ètò yín ètò wa ètò Yorùbáwùyí náà ní gbogbo wa jọ wa ẹ bá wa tẹ thumb up lórí show ìkẹ́ bá wa share fídíò yìí ẹ invite friends and family ẹbí kó máa bọ̀ lórí ètò Yorùbáwùyí kó wá gbọ́ wíní bó ṣe ń lọ the one and only Akalolu of Yorùbá land adáwọn ọ̀rẹ́ Yorùbá ọmọ tó jẹ́ ọmọ ọ̀dọ́ iye olóyè tí ò pé méjì àbẹ̀yẹ ọmọ tí ò ṣe pààrọ̀ ìyàwó evangelist ẹ bá wa kò ní ti ariwo wà bá wa kò ní ti ariwo wà bàbá wa olúfọ̀ kí ni bá wa gbóhùn sókè bàbá wa olúfọ̀ ẹ̀ okay fẹ́ park a máa fún a máa dóde yẹn lọ park ẹ bá wa gbóhùn sókè lórí fóònù kí ìyàwó yẹn fi park. Bàbá mi máa pè yín padà ìyàwó evangelist ẹ bá wa gbóhùn sókè Sherry woman mọ́mí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ tán ní pé ìgbà tí wọ́n fẹ́ ṣe ti Ìgbòho yẹn pé bóyá wọ́n consult àwọn èèyàn Màlàmí òun ló ṣe ti Ìgbòho Buhari ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bá mí nǹkan òun ò nídìí láti lọ consult anybody o Buhari is a no respecter of anybody wọn ò consult anybody kí wọ́n tó wọlé kíní yẹn jẹ́ ṣọ́kà gan fún gọ́vnà Ṣèyí Mákindé I'm very sure kíní yẹn ṣọ́ọ̀kì ẹ̀ Buhari like láti take àwọn step tó jẹ́ pé ó fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ yìí pé òun yàtọ̀ why ṣe rántí Akálà ṣé Akálà ni bàbá tí wọ́n jẹ gọ́vnà nígbà yẹn mi mọ̀ bóyá Akálà ni àbí orúkọ míì nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú gọ́vnà Akálà yẹn ni pé àwọn Fúlàní wọ́n doko jẹran wọ́n dẹ̀ bá àwọn aráàlú yẹn jà àwọn aráàlú yẹn wá retaliate mi mọ̀ bóyá area ọ̀rà àbí nǹkan náà pé ìlú yẹn ṣáìdì sẹ́yìn yẹn mọ́ àwọn òkè hò yẹn ni kí ló wá ṣẹlẹ̀ news wá lọ bá Buhari is not in government o nígbà yẹn o news lọ bá I think it was 2000 and time to Ọbásanjọ́ wà bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ àti Buhari wọn ṣọ̀rẹ́ o wọn ò nífẹ̀ẹ́ ara wọn rárá o Buhari ò láìkí Ọbásanjọ́ o ẹ rántí pé ìdí àgbọn ó lọ mu tíì ni tíì ló mu wọn fi pàdánù táyì wọn máa pa Akálà yẹn gan náà tíì ló mu bó ṣe délé nìbàdàn báyìí wọn ló ń wẹ̀ ni ó mu tíì yẹn tán ó kàn bọ́ sínú ilé ó ti ṣe everything ó ti padà kú láti Àbújá bóyá ọjọ́ kejì. Àwọn kan ní Lamade Shina lè ń sọ o is it Lamade Shina or Akálà? Kò lè jẹ́ Lamade Shina Lamade Shina kò tí ì kú náà kò lè jẹ́ Lamade Shina. Ok ẹ proceed Lamade Shina ṣì wà. Ẹ proceed ìyá wa à ń gbọ́ yín. ẹ jẹ́ kán Google lè ṣá. No ẹ proceed lórí kíní yẹn torí ẹ̀ ń drive lọ́wọ́ sọ̀kalẹ̀ fún time. Èmi tiẹ̀ ti bọ́ mo ti park mo ti fẹ́ délé mo ti park. Ok yeah, mo ti park. Kí ni mo fẹ́ fàyọ madam yẹn tí wọ́n bá ń gbọ́ báyìí wọn consult ẹni ọba
wọn consult any ìjòyè, wọn dẹ̀ consult any governor. ẹ jẹ́ ká béèrè ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ tíyàwó àyè ń sọ ṣé trust àwọn ọba wa, ṣé trust àwọn governors wa, ṣé trust àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá pípa tí wọ́n fẹ́ lọ attack lórí Sunday Igboho kò sí kankan nínú wọn tó mọ̀ sí. ṣé o gbọ́ rántí ọ̀rọ̀ kú Abíọ́lá? ẹ jẹ́ ká rò opinion yín ní comment section, màmí ẹ continue.